Orúkọ mi ni Kevin Ikediba, the world famous Nollywood bad boy. Yeah, good movie, cinema ńlá ni man. The Ikorodu wa Iṣẹ́ là ń ṣe by location teams, and not the Boshin Law. A movie produced by Aweda Lawal, Odumeje, 7 years, title and star-studded on rich faces, Law and B faces, So and Sheni, Ishewani, Botamo Sheni, and it's all good to God's glory. Upper, Ashatimo. It's very unique. Now do you love me? Yeah, challenges that man face about this location there, it's all the same. And when you come on affect Bowo, and when you come on Monile, I know whether or not they are partner, I get the land. I don't even understand what's in the apple for this country itself. I get it, but we're any book we're anyone. In your 20 mawa, one affect me 3,000. In your Meji mawa, one affect 100,000. As if they can fight us if we want to fight, but I won't jail. We are role models. I get ambassador of the country. So those are some of the challenges. You should got time shot about out for windscreen, but it's all good. I just want to do that Dubai law. Time about in enabling environment to do good movies. Don't want to know you, everything will get better. Orúkọ mi ni Temitope Oshoba, your Nollywood favorite actress, and right now I'm on Orisun TV. Location Odumeje, 7 years, Omulawayi, and don't hurt gone. Gẹ́gẹ́ bẹ́ ṣe dẹ́ ti rí báyìí. Wọ́n lélẹ̀, wọ́n ti gbèdé. Iṣẹ́ náà là ń ṣe, I understand, so hotty la wà báyìí. Oríṣiríṣi ló ṣẹlẹ̀, àmọ́ èyí tó ń trend lọ́wọ́ báyìí ni èyí tí a ti lọ shoot, ibi kan tí a ti lọ shoot wọ́n fọ́ windscreen mọ́tò. In fact, òkúta ẹ̀gán ba mọ́tò tèmi náà, mo ní láti sá ni. Torí tí mi ò bá sá, nílé rí mi lórí Orisun TV. So torí mo ti sá báyìí, next time ẹ tún máa ṣe rí mi again lórí Orisun TV. Ọ̀rọ̀ lẹ́yìn òwe, dámì báwa ìrètí ń bẹ. Ọlá wuyì ní nǹkan bẹ. Nítorí àbújá dẹ̀dẹ̀ mọ́ owó lè jò oúnjẹ. Gbogbo slay mama come and listen to my music. It's very unique. Now it's busy milky. Kiki, do you love me? Are you riding? Do you really want me? You know, comment tell me okay, mo like cartoon. Mo like láti máa wo cartoon, like mo lè wo cartoon, mo lè fi any other thing lẹ̀ láti wo cartoon. Then kí ni mo tún like? Well, me mo bóyá àwọn èèyàn mọ̀ pé mo like láti máa kọrin. I like to do music, yes. Then nǹkan ìkẹta, mo like láti máa sùn. Mo máa ń sùn gan. Mo sọ̀rọ̀ ọ̀sán, but tó bá ti dalẹ́, mo fẹ́ sùn. Mo like anybody disturb you, whoever, man. Mo gbọ́dọ̀ sùn yẹn, ṣá. Èmi náà ni ọmọ yín tí gbogbo yín mọ̀ sí Ẹniọlá Ìjọlá. Gbogbo àgbáyé máa ń pè mí ní Basira Badia. A wá ṣe sinimá kan. Sinimá tá à ń sọ yìí ó lalẹ̀ bí òṣùmàrè ni. Kí lórúkọ sinimá yìí? Ọdún méje lórúkọ ẹ̀.
ta ló wá ṣe sinimá yìí Àwẹ̀dá Ọlámídé làwà ó lè ṣe sinimá tá a wá ṣe níbí báyìí sinimá tàdé sọ nípa ẹ̀ ó lálẹ̀ kò ní pé ó lálẹ̀ lásán bí Òṣùmàrè ni ẹ bá ń gbọ́ ọdún méje tí mo ti ń endorse ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń ṣẹlẹ̀ gangan kò easy. Iṣẹ́ 7 days ọjọ́ méje láti ọwọ́ Àwẹ̀dá Akeem mo ń prepare for SARS wọn ò tí ì lu ẹlòmíì fún róòmù o but SARS yẹn gan lóhùn mi kì í ṣe kó sáré pa ti ṣe ọmọ ọ̀tá gan gbà àgbo Sunday Dagboru ọmọ àdúgbò everything láti ṣe gan nínú fíìmù àwọn kan dé ń complain but thank God kò èmi ò wọ́rí o oníṣẹ́ tó ń fún mi ní fíìmù nìyẹn character roles yẹn gan mo máa ń like each time tó bá ti fún mi. But at times wọ́n tẹ̀ bá ti jẹba tí wọ́n fi change samala ẹ̀ ṣàmọ̀ ó mú wọn pé jẹ́ kí n tún change kí n jẹ́ I'm a diversified actor mo ń ṣe stagnant actor.